to your law. You can't see what this of funny here. But don't listen by people. But they understand. Hey, there's somewhere my kids go. Mama, I kiss it go. No, they kiss you. No, they kiss it. Ọdún ní character, ọdún lórúkọ ẹ̀ nínú fíìmù yìí. Ẹ máa gbà mí ẹ̀. Dami, ó ti ṣe sí ìdókòwò gan. Ìgbà tó dẹ̀ fọ ní script ó kà. Àbí. Ètò béèrè ni ó sọ fún ẹ. Tó bá ti lórí set, ẹni tó bá ti pè lọ́kọ ẹ̀, òun lọ́kọ ẹ̀. Ilé iṣẹ́ mi ìjìnwó èmi ṣẹ̀ṣẹ̀ dé kò pẹ́. Mi ti ṣe ju sí méjì lọ, mo lè dáhùn ọkọ. Ìmọ̀ fún wọn sọ pé bóyá ọdún lórúkọ ẹ̀ tó bọ̀dọ̀ ọdún ni mo pè mọ́ ìwọ̀. Ẹ̀ẹ́dẹ̀ bá mi sọ̀rọ̀ kìsì. Ìgbà tí mo lè jẹ́ bí wọ́n lè ní àmà kìsì ọmọ rẹ̀ mo lè ní mi lè kìsì jù kọ́ bá mi àmà kìsì. Tadi ẹ̀ sọ fún kó kìsì ẹ̀ náà. Oh,